lọ́dọ̀ yín òní kábíyèsí Ọọ̀ni of Ife bẹ̀rẹ̀ ọdún ajé jíjẹ o kábíyèsí ẹ̀yin mo ṣàlẹ́yìn o lẹ́yìn bàtà bẹ̀rẹ̀ ọdún ajé lọ́dọ̀ yín òní kábíyèsí Ọọ̀ni of Ife bẹ̀rẹ̀ ọdún ajé ẹ wá wo bí kábíyèsí Ọọ̀ni of Ife ṣe fẹ̀ lójú ẹ wá wo bó ṣe pákéjì tó fẹ̀ lójú ẹ lè pọ́nlọ́ wá pọ̀ at least ní ọdún a máa ṣe 12 to 18 festivals ẹ yẹ kọ́ lé ìdẹ́gbẹ́ o èyí tábàrà bá ká òun là á máa ṣe ní wọn bá ṣùgbọ́n tẹ̀lé aráàlú bá kọ́pẹ́rẹ́ àáfẹ́ lójú ọgbọ́n wà lórí o ṣùgbọ́n èkó ni ò tí ì yẹ o strategy wà o èkó ni ò tí ì yẹ o so wọ́n á bẹ̀rẹ̀ yín èyí orílẹ̀ ayé ẹ wò bí Ọọ̀ni of Ife ṣe ń ṣe ẹ wò bí kábíyèsí aláàfin ṣe máa ń ṣe ní ọdún Ọ̀rànmíyàn wọ́n máa ń fi ọjọ́ kan lẹ̀ nínú ọdún Ọ̀rànmíyàn láti ṣọdún ajé ẹ wá mú àwọn ìlú tẹ́gbẹ́ wọn ṣọdún ajé rí lẹ́yìn pàtàkì bẹ̀rẹ̀ ọdún ajé wọ́n ti bẹ̀rẹ̀ ọdún ajé ṣùgbọ́n pákéjì wọn ti ju àwọn lọ. wọ́n ní tábàbá bá ṣí apá òun náà máa bá a ní o torí mo rí pé nínú ẹ̀yọ́ olóyè lọ kábíyèsí pọ́ọ̀sì ilé ìbàdí èyí ni mo ti gbọ́ nínú rìpọ́ọ̀tù pé kábíyèsí pọ́ọ̀sì ilé ẹ bá gba ìpín lọ́jọ́ tèmi Michael Jackson sọ pé we are not alone here. The spirit of the world is with us. We are rejoicing, we are celebrating this festival and it's celebrating with us. Kọ̀dọ̀ lè ń pè ní agbára àti ní agbára. Wọ́n ní tó bá sọ pé tó bá lówó lọ́wọ́ tó bá ní òkú o, wà ní òkú ẹ̀yọ̀ ẹni tí ò bá lówó lọ́wọ́. Ajé ní mú ọmọdé ló sọ ní àgbàlagbà. Ajé ní lọ́pẹ́ bàbá ti fẹ́ dé ọdún òun 35 years ni o. Ẹni tó ń pè ní bàbá 7 sọ́mí ọdún bàbá ti fẹ́ dé nígbà tó bá ṣe ìpàdé. Ajé ní jẹ́ pé ẹ má jí gbàdàgbàdé ẹ̀ tí ò bá dé o tòun ò bá dé lọ́wọ́. So mo bẹ̀ yín ẹ̀yin orílẹ̀ Agége ọba wa àní sọ̀rọ̀ òṣèlú bí o àní sọ̀rọ̀ ẹ̀sìn bí o ọ̀rọ̀ festival ọ̀rọ̀ kọ́ṣọ̀ làbẹ́sọ̀ ẹ̀rọ fi pé nígbà tí wà ní pálásì onílùbẹ́rẹ́ alùpùpù ọdún máa gbé ọmọ bíbá yìí ọdún la wá ṣe bí àwa ṣe ìdàgbàrá bí strong kò la wá ṣe bíbá yìí tá a bá dẹ́nu pàdé wa níjọ́ Tuesday àbí tá a bá fẹ́ sọ̀rọ̀ jàgbára à sọ̀rọ̀ jàgbára lóòótọ́ atẹ́kùn jàgbára ń fẹ́ gan-an lórí mẹ́rin Nàìjíríà míì gbogbo alájẹ rí sáyìn àfẹ́ni tí ò bá lóye láwọn pé kò yẹ kí a máa múra ní gbígbà alájẹ yìí àfẹ́ni tó bá sọ pé ọkùn ti dé ó torí sí tó dà yìí wà nìyẹn Yorùbá ò ní bíbí ẹ̀rọ wá fi lóògùn Yorùbá ò ní bíbí ẹ̀rọ wá fi yí wàhálà ṣùgbọ́n pàtó wà lọ́wọ́ adé wá fi ọkùn ti dé ó Yorùbá nìyẹn. We always have to go prepare. Tí o bá ti pẹ́ tó bàbá yẹn dé ẹni tí wọ́n bá prepare ọmọ abúlé rẹ̀ ẹni tí wọ́n fún lọ́wọ́ ọmọ abúlé rẹ̀ ẹni tí wọ́n rọ̀ lọ́wọ́ ọmọ abúlé rẹ̀ wọ́n lè parapọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ láti bẹ̀rẹ̀ Yorùbá nìyẹn. Ẹ̀dá ni wọ́n lọ ṣẹlẹ̀ nílẹ̀ yìí o iná kọ́mẹ̀ yẹn wọ́n suppress news yẹn ni o ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ní Nàìjíríà iná kọ́mẹ̀ yẹn wọ́n suppress news yẹn ni o nǹkan tó ṣẹlẹ̀ ní North East iná kọ́mẹ̀ yẹn wọ́n suppress yẹn ni o nǹkan tó ṣẹlẹ̀ ní North Western Center iná kọ́mẹ̀ yẹn wọ́n suppress news yẹn ni o. Ifá mẹ́rin àti àwọn abẹ́rẹ́ kí wọ́n bá wá ṣe àdúrà ọdún ajé ti ọdún yìí. Ifá mẹ́rin àti àwọn abẹ́rẹ́ ẹ̀jẹ̀ sáré ṣe. Tèmi sáré pé láyé tèmi ń dà, ìdí tí mo jí ìfá mi mọ̀, ìdí tí mo jí ìfá mi mọ̀. Àìlérú tó sọnù bí òṣèlú mú, àìṣètì, àìṣètẹ́, alábàtẹ́ lèmi, àgbẹ̀gbẹ̀gbẹ̀ ẹ̀dún, amúfúndún, bèbá òdì, owó òdì, amúfáwòdì, gbogbo orí àkùkọ díẹ̀, amúfákùkọ díẹ̀, gbogbo eré tó yẹ nìkọ̀kọ́ nílé ìrọ́mú ilé ọlọ́wọ́. Àti wọ́n gbé nílé mi, ogun tá a ṣe lè mú ilé ìjà wà mọ́.
àgbára lẹ́nu ti sẹ́nu àkọ̀rọ̀ lẹ́nu ti kọ̀ koríko tó ní bá tẹ̀ kì í borí mọ́ gbogbo tá a ṣẹ́ lónìí ojú lè ní jáwọ́ mọ́ o gbogbo wa báyìí ó kì í péjọ pàdé òun ní péjọ pa wá ó kì í fìbọn pẹ̀lú òun ní fìbọn pa wá o gbogbo wa báyìí gbogbo tá a fẹ́ ẹlẹ́dàá wa bá wa fẹ́ ohun tó máa rà àwọn ẹlẹ́dàá wa ohun tó máa bá wa rò ó rà ohun tó máa rò ó. ẹni máa lè lè kó àríjà òkè ẹyin rẹ̀ pẹ̀ lára yìí ó sáré rẹ̀ pẹ̀lú alára o àjẹ́ rẹ̀ pẹ̀lú alára o ibi iṣẹ́ rẹ̀ lọ̀ṣẹ́ igi ọ̀pàṣẹ kí n tún mí yọ adúláfẹ́fẹ́ tí ń ṣọlọ fá àbùfẹ́ èbù tí ń ṣọlọ sẹ́yìn apẹ̀pẹ̀ ẹgbẹ́ jẹ́ apẹ̀gbùrùgbù fẹ́yìn ẹ̀yin ẹ̀dọ́ ẹ̀yin ìmọ̀ ogun lẹ́nu tó kàn lójú ẹ̀bọ lẹ́nu jẹ́ gbogbo gbogbo aláìlú àjẹ́ fún wa ẹ̀bọ ajẹ́ fún wa báyìí àní ẹ̀bọ àtẹ̀yìnjà o ilẹ̀ Yorùbá tèrè gbogbo ẹni tó máa bàjẹ́ òun á máa fi tètè fún ilẹ̀ Yorùbá gbogbo ẹnikẹ́ni tó bá fẹnu bàjẹ́ tó bá fi sọ̀rọ̀ ayé àfẹnu bàjẹ́ kọ́ gbogbo ẹni tó bá fẹnu yọ̀wí ti ayé àfẹnu yọ̀wí ti ẹ̀ báyìí gbogbo ẹnikẹ́ni tó bá ní ká gbó òun náà gbó ẹni tó bá ní ká tọ́ òun náà tọ́ ẹni tó bá sọ pé kúmi tá a máa gbà báyìí ikú pé wọ́n lè tọ̀ wọ́n kú o nítorí wọn tó bá sáré ọmọ ní èkó làbẹ́làbẹ́ afárapá bàbá bàbá sáré ọmọ ní èkó làbẹ́làbẹ́ afárapá òtútù wọn tún fún ọ̀rọ̀ mi gbogbo ẹnikẹ́ni tó bá pín wọn tún fún ọ̀rọ̀ kákèrègbè méjì kọ́ni wọn kí wọ́n bẹ̀ mẹ́ẹ̀bù tó yẹ lè pàdé ìjà mẹ́ríta mẹ́ta gbáǹsálá ó yà dùgbẹ̀ ṣẹ̀bù kínní oúnjẹ olóòlóò lójú di àrò Ọ̀rúnmìlà ní kí ni wọ́n ṣe níbẹ̀ mo ní oúnjẹ tuntun ní Ọ̀rúnmìlà ní ẹ̀pẹ̀lẹ́ ẹ̀yin olóyè kan gbogbo oníkóló ọ̀nà gbogbo ìlú ẹ̀yà tún yẹ oníkógbogbo ìlú ẹ̀yà tún yẹ oníkógbogbo ìlú àṣẹ rẹ̀ pẹ̀lú ìyàwó ètò gbé títí tó fọ ọmọ òpá tíra sọ̀rọ̀ ọmọ oúnjẹ títí ó dàbí òkìlẹ̀ abẹ́rẹ́ ó dùgbà ìṣẹ̀lẹ̀ kejì oúnjẹ olóòlóò lójú di àrò Ọ̀rúnmìlà ní kí ni wọ́n ṣe níbẹ̀ mo ní wọ́n gbà.